Aláròyé máa wí o. pásítọ̀ adébóyè gba tinubu nímọ̀ràn èyí lohun tó o gbọ́dọ̀ sọ fún trump. pásítọ̀ enoch adéjàre adébóyè tí í ṣe pásítọ̀ àgbà àti adarí pátá fún ìjọ rìdíìmù ìyẹn the redeemed christian church of god rccg ti gba ààrẹ orílẹ̀-èdè wa bọ́lá ahmed tinubu nímọ̀ràn láti dojúkọ ètò ààbò nàìjíríà tó ń fojoojúmọ́ kúrẹ̀tẹ̀ lọ kó sì fi gbogbo ara jà lórí ọ̀rọ̀ àwọn jàǹdùkú afẹ̀míṣòfò láti di ohun ìgbàgbé ní kíákíá. Adébóyè ní tí ààrẹ kò bá tiẹ̀ gbèrò láti ṣe gbogbo eléyìí tẹ́lẹ̀ kó jí gìrì sí i nítorí gbogbo ìhàlẹ̀ tí ààrẹ Donald Trump ti orílẹ̀-èdè Amẹ́ríkà ń ṣe látàrí bí nǹkan ṣe ń lọ ní Nàìjíríà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun ló fà á. Pásítọ̀ yìí ní kí Tinubu fún gbogbo àwọn olórí ológun ní ẹ̀ka kọ̀ọ̀kan ní gbèdéke 90 ọjọ́ láti lè ṣẹ́gun àwọn jàǹdùkú afẹ̀míṣòfò yìí tàbí kí wọ́n lé òun pàápàá dànù níjọba. Adébóyè fi kún wípé tí wọ́n bá rántí dáadáa òun ti ṣe irú ìkìlọ̀ báyìí rí lásìkò ìjọba ààrẹ Muhammadu Buhari àti pé nígbà tí àwọn ìlọsíwájú kan wáyé lójijì ní nǹkan tún dàrú tí orílẹ̀-èdè yìí tún padà sínú rògbòdìyàn àti wàhálà ètò ààbò. Ó wá ké sí ìjọba ààrẹ Tinubu láti tú àṣírí àwọn tó ń ṣe agbódegbà àti onígbọ̀wọ́ àwọn ajínigbé kí wọ́n sì fìyà tó tọ́ jẹ wọ́n lábẹ́ òfin bó ti wù kí agbára àwọn tó. Ó ní ìmọ̀ràn òun fún ààrẹ Tinubu ní láti jókòó ìjíròrò pẹ̀lú ààrẹ Donald Trump lórí ohun tó lè mú ọ̀nà àbáyọ wá kó sì béèrè fún oore ọ̀fẹ́ 100 ọjọ́ kí wọ́n tó lè gbé ìgbésẹ̀ kankan tako Nàìjíríà nítorí àǹfààní láti gbá ogun àwọn jàǹdùkú agbésùnmọ̀mí wọlé pátápátá ni oore ọ̀fẹ́ náà yóò jẹ́ fún ààrẹ ilẹ̀ wa. Adébóyè sọ wípé gẹ́gẹ́ bí ìṣe mi ò kì í fi ariwo ṣe nǹkan tèmi. Gbogbo àwọn ààrẹ tí wọ́n wà níbẹ̀ nígbà tí wàhálà yìí bẹ̀rẹ̀ ni mo ti bá ṣe. Gbogbo nǹkan yòówù tí n bá wọn sọ lẹ́yìn ilẹ̀kùn, mo máa ń rí dájú wípé mo gbìyànjú agbára mi lábẹ́nú. Ṣùgbọ́n ìmọ̀ràn nìkan náà lèèyàn lè fún ọ̀gá apàṣẹ pátápátá fáwọn ológun. Èèyàn kò lè pàṣẹ fún un. Tí wọ́n bá ní kí n dábàá, ohun tí èmi ìbá sọ fúnjọba wa ni wípé kí wọ́n tètè gbé ìgbésẹ̀ ní kíákíá, kí wọ́n lo ète, kí wọ́n gbé ìgbésẹ̀ náà pẹ̀lú ọgbọ́n. Ẹ̀wá ọ̀nà láti yí ààrẹ Amẹ́ríkà lọ́kàn padà láti dá ìgbésẹ̀ ogun tí wọ́n ń lérí pé àwọn fẹ́ gbé fún 100 ọjọ́. Lẹ́yìn náà, kí ẹ wá darí wálé láti sọ fáwọn olórí ọmọ ogun wa wípé kí wọ́n palẹ̀ àwọn afẹ̀míṣòfò yìí mọ́ láàrin 90 ọjọ́ tàbí kí wọ́n kọ̀wé fiṣẹ́ sílẹ̀. Ààrẹ kan wà, ó bani lọ́kàn jẹ́ pé ó ti dolóògbé nísinsìnyí. Buhari ni òun ló pa irú àṣẹ bẹ́ẹ̀. Kò sí níbí yìí lónìí mọ́ láti sọ ẹni tó fún un nírú ìmọ̀ràn bẹ́ẹ̀ fún yín. Ó gbé ìgbésẹ̀ lé e lórí ṣùgbọ́n kò ṣiṣẹ́ tọ́. Oṣù 3 lọ lórí ẹ̀ ṣùgbọ́n iṣẹ́ yẹn ò kẹsẹ̀ járí. Mo bi í léèrè pé kí ló dé tí kò tẹ̀síwájú lórí rẹ̀ ṣùgbọ́n èmi ò ní sọ gbogbo wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ yẹn fún yín. Ìmọ̀ràn mi tó kàn fúnjọba tún ni wípé nígbà tí wọ́n bá ń pàṣẹ fáwọn olórí ológun kí ààrẹ láyé wọn pé àwọn jàǹdùkú yìí nìkan kọ́ ni wọ́n máa pàdánù ṣùgbọ́n pẹ̀lú àwọn onígbọ̀wọ́ wọn bó ti wù kí agbára wọn tó tàbí bí wọ́n ṣe mọ̀ọ̀yàn tó. Tí bá ń sọ fún yín wípé àwọn adarí wa ní láti gbé ìgbésẹ̀ ní kíákíá lọ́nà tó mú ọgbọ́n dání pẹ̀lú àyíníke, mò ń sọ ọ́ nítorí pé tí Amẹ́ríkà bá lọ rọ́lù wá lójijì, China, Russia tàbí Britain kò ní lè gbé ìwá níjà o. Wọ́n kàn lè bẹnu àtẹ́lu ìwà àwọn Amẹ́ríkà àmọ́ kò ní kọjá ibẹ̀ yẹn. Wọn ò ní ṣe ju bẹ́ẹ̀ yẹn lọ. Kò sí orílẹ̀-èdè àgbáyé kankan tó máa wá gbà wá kalẹ̀. Àsìkò àwàdà, àríyànjiyàn tàbí èébó kàbìtìkàbìtì ní sísọ kọ́ leléyìí o. Ọ̀rọ̀ wípé Kìrìsìtẹ́nì ni tàbí Mùsùlùmí ni kọ́. Àwọn aláìṣẹ̀ ń kú gidi gan-an ni. Báyìí ni Adébóyè sín ààrẹ Tinubu nígbẹ́rẹ́ ìpàkọ́ lórí ohun tó ní láti ṣe kí Amẹ́ríkà tó yalu Nàìjíríà lójijì. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.